ète ń tẹ́ni tí ń ṣẹlẹ̀ yẹn ète àwọn ará abíni. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba léni, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Ọọ̀ni kábíyèsí àti Aláàfin Ọ̀yọ́. Láti bí ọjọ́ 3-4 ni mo ti ń rí gbogbo ọ̀rọ̀ tó ní kálukú ń sọ, gbogbo èdè àìyedè tó ní kálukú ń wí, èébú ẹni tí ọ̀tọ̀ lọ́tùn lósì tó ní kálukú tá à ń sọ lórí afẹ́fẹ́. Tí ọ̀rọ̀ bá ti jẹ́ ọ̀rọ̀ ìtàn ìlú, èmi ìfẹ́ dá sí i. Torí pé ó ṣòro fún àlejò kó tó dádìẹ funfun mọ̀ nínú ìkòkò ọbẹ̀ tá a ti ṣe. Ènìyàn lè mọ̀ òtítọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń yẹni jura wọn lọ. Ìwòye mi lórí ìlú ènìyàn. Ṣùgbọ́n tọ́rọ̀ bá wá débi ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti ìlú Ọ̀yọ́, gbogbo ẹ̀ náà kọ́ la lè dákẹ́ sí. Torí pé orírun wa ni, gbogbo ẹ̀ náà kọ́ la lè dákẹ́ sí, orírun wa ni. Èmi kàn fẹ́ kí àwọn bàbá wa kìíní àti bàbá wa kejì ẹni láti fura. Ìran pánsá ò fura ọjà aná, ìran àjà ò fura ìlàjà fi jìn. Onílé tí ó bá fura olè ní òkò. Wọ́n ń ṣèwúyè nílùú Ọ̀yọ́. Bàbá wa Ọ̀nìrìṣà wọ́n gbéra wọ́n lọ sílùú Ọ̀yọ́. Wọ́n wá kó ńbẹ̀ tán, ọ̀pọ̀lọpọ̀ wa à ń sọ wóróworó lẹ́nu. Àwọn ènìyàn tó jẹ́ pé ẹnu pọ̀rí pọ́ngbálákù bàbá wọn ò gba ìtàn. Ìyẹn bàbá tó bí wọn. Àwọn tó jẹ́ pẹ́nu bàbá wọn ò gba ìtàn. Oníkálukú sì ń ganu ọ̀rọ̀ sáwọn alálẹ̀ méjèèjì. Onílé ó di ọwọ́, àlejò náà di ẹrù. Ẹ̀rù kan ṣoṣo ń bà mí pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. Kí lẹ̀rù ọ̀hún? Béèyàn bá ń ṣe dáadáa lénìí, ẹ̀rù tọ̀la máa bà mí púpọ̀. Wọ́n á wò pé kí n tó ní lọ́kàn pé nítòótọ́ bàbá yìí ń táyé ń pè wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ̀dẹ̀yìn oṣù 9. Èrò tèmi nìyẹn o, èrò tí tèmi ni. Mò ń fi ìwúre mò fi ń ràn wọ́n lọ́wọ́, mò ń ṣe tágbára mi ń ká. Nígbà ìjímìjì, nígbà tí ìjímìjì ti ń bẹ, kò sí ti ń jẹ́ ọba aládé nífẹ̀ẹ́ o. Ìgbà wo ni táìtù ti ń jẹ́ Ọọ̀ni bẹ̀rẹ̀? Ìgbà wo ni Ọọ̀ni àwọn òyìnbó ni wọ́n bà nǹkan jẹ́. Oyè tí wọ́n ń jẹ nífẹ̀ẹ́ yẹn tá a sọ dọ̀ Ọọ̀ni lénìhùn Olú ni. Olú in the high rank eléyìí tí ń bẹ nílé Ifẹ̀. Àwọn ẹlú sì ni wọ́n ń bá Olú ṣèlú kí Olú ó lè bá àṣẹ rí ìlú ṣe. Ẹlú 7, Ifẹ̀ 6, ṣebó ní tóbi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọba lénìí nítorí ọ̀làjú, ọgbọ́n àgbọ́njù, mo lórí ọ̀fẹ́ lọ́wọ́ kí n sáré lò ó ká fi jó lórí lérí àwọn kan. Gbogbo àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ láti sọdọba, ara àṣòro rẹ̀ ti máa dènù. Ipò Ọọ̀ni ńkọ́ ló bẹ̀rẹ̀. Bàbá ń sọ nípa Odùduwà. Àwọn tí wọ́n ti jọba kó tó di pé Odùduwà jẹ, mọye wọn ni. Mọye ènìyàn tó ti jẹ́ Olú lótùúfẹ̀ kó tó di pé Odùduwà dé ọwọ́ àjọba. Àpèrè Ọbàtálá ni. Torí pé Aláàfin kí ló bí ó kọ̀hún? Ọlọ́fin. Kìí ṣèdè tẹ̀sẹ̀ lórí ìwúlẹ̀ o. Ṣé bí bóníkálukú ṣe ń sọ èdè, ìtumọ̀ tí ó ní ṣe bọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́fin nílùú Ilé Ifẹ̀, ẹni tó ní ààfin lédè Ifẹ̀ tó jẹ́ Ọlọ́fin, ó di Aláàfin tìlú Ọ̀yọ́. Àti inú èdè kan médè kan ni o. Ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àkọ́kọ́ ni pé irú àkókò ìkọ́ ló yẹ ká máa ṣe gbogbo ìrégbè là ń ṣe tá a bá mọ̀. Ìkíní mọ̀tàn, èkejì mọ̀tàn. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin òpìtàn alẹ́ Ifẹ̀, ẹ̀yin òpìtàn alẹ́ Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́ gan nígbà àjímìjì ṣé wọ́n ń jọba ń bẹ̀ ni? Nílùú Ọ̀yọ́ nígbà àjímìjì, nígbà ìpilẹ̀ṣẹ̀ ṣé wọ́n ń jẹ ọba níbẹ̀ ni? Ṣé bí Ọlọ́yọ̀ lẹ̀ jẹ? Ẹ̀yin Ọ̀yọ́, gbogbo apáta Ọ̀yọ́ lèmi náà o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó jẹ́ pé wọ́n ń pera wọn lọ́mọ Ọ̀yọ́. Gàǹbàrí ló bí wèrè. Ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí. Ọ̀ràn tí pé obì góró ni bàbá rẹ̀ kiri débẹ̀ ni tó fi lọ sọ́ra rẹ̀ dánmọ́. Ibi tèmi ò rújú o. Ìbí mi ò rújú. Tó bá jẹ́ pé lótùúfẹ̀ ni, tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ tá ti wá ni, èmi lọ́mọ ṣẹ̀rú àtètè kọ́kàn ọmọ elépo sẹ́ sí orí ẹbọ. Bádìí ọba ti sí owó ẹbọ ní ọ̀gá. Oríkì mi tí mo mú jáde hùn nílùú Ilé Ifẹ̀ hùn, ó túmọ̀ sí pé ń sọmọ Gàǹbàrí ń ṣe tápà.
ń ṣe jìnnà ẹlòmíì ń bẹ tó jẹ́ pé kì í sọmọ wa ṣùgbọ́n nígbà tí àwọn bàbá rẹ̀ dé tó jẹ́ pójú ọmọ pọ́n wọn tí wọ́n sọ pé lágbájá kó o tó bímọ o eégún báyìí lẹ́sẹ̀ eégún nìkan ni ọmọ rí tọ́ka sí péran rẹ̀ ló lé eégún kò ní sọ pé eégún táwọn ní nítorí kí ìpọ́njú àwọn olè bá ṣe dẹ̀rọ̀ lọ́n bàbá àwọn ṣe sẹ́ nítorí sọ wọ́n dọmọ Yorùbá òjò bá ń lọ ibi títan rẹ̀ ó pin sínú bẹ́ẹ̀ bá ní kí ló fi jọmọ Yorùbá yóò sọ pé eégún làgbé ńlẹ̀ bàbá wa Gàmbàrí ló bí wèrè ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọlọ́bàdé àbí ká kún fúnre káwọn bàbá tá a ní tí wọ́n jọba fún wa kí wọ́n jọba tó ṣe é mú yangàn ìkíní kejì èwo lọ́kàn wá ti balẹ̀ lé wọn lórí ládùúgbò gbogbo tílẹ̀ wọn rí lẹ̀ kóòtù òjìrè wọ́n ń pọmọ wọ́n ń pàyà wọ́n ń para wọ́n ń pojúlùmọ̀ àwa ń jà àságbà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹni tí bá ti ń wọ ẹni tí bàbá rẹ̀ jẹ lówó tí ó bá sinmi ó náà pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó ẹ má jùkò sórùlé mọ́ kó nílé ọmọ bá a ṣe fọhùn àwa nìkan kọ́ la mọ̀ tán oníkálukú wa àwa fẹ́ máa ṣe mọ́dá kí ọba tuntun tọ́sẹ̀ góróyè kó lè bá a sọ pé lágbájá ń bẹ lẹ́yìn mi bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àárín ọdún 10 ogún ọdún bọ́mọ ènìyàn bá padà lẹ́yìn èèyàn ò ní mọ̀ ẹ rántí pé lọ́jọ́ táwọn èèyàn pé bìbà léyìn lórí tẹ̀ ń wo wájú tẹ̀ ń wẹ̀yìn tẹ̀ ń rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kan ń bẹ nínú ilé kì í ṣe pé wọ́n fẹ́ràn yín ni wọn ò ṣe wá ṣùgbọ́n wọ́n ń dúró pé lágbájá goróyè ń bẹ nínú ẹni tí ì nífẹ̀ẹ́ sí o torí pé wọn nífẹ̀ẹ́ sí yín ìní òjì kẹ́ tàwọn eléyìn lẹ́wò lẹ́fì máa ṣe dáadáa ẹ ti wà nípò ọba ẹ wá dúró gbogbo rẹ̀ tí wọ́n ṣe fún yín ayé ń ṣe dànsáàkì fún yín bàbá wa Aláàfin Ọ̀yọ́ dànsáàkì tí wọ́n ṣe fún yín kílẹ̀ tún wárí mọ́sálásí tẹ́ ẹ sọ pé ẹ lọ rí kírun ẹ lọ rí dúpẹ́ ẹ tún dẹni tí ó jókòó táwọn àfọwọ́ sọ̀rọ̀ àǹdí rẹ̀ wọ́n á máa sọ pé àwọn ń ké fatia àbí sẹ́ gbogbo tí wọ́n ń ké náà kí wọ́n ti tú ìbàjẹ́ pàdó àbá máa ń gbà tá a wá gbẹ́kẹ̀lé àdúrà pé là ń gbà la fi ń survive lórílẹ̀ Nàìjíríà ebi Mẹ́kà tí wọ́n ti lọ rí gbàdúrà tí wọ́n tún pè ní àṣẹ ebi ní tilẹ̀kùn bẹ̀ kún wọn gbọ́ wà mọ́ a jẹ́ pé kúrakúta alágbẹ̀dẹ kò júlé arọ́ lọ wọ́n ní wọ́n mọ̀ wà Mẹ́kà mọ́ ó pin bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ má jẹ́ káwọn ènìyàn ẹ má jẹ́ kí wọ́n dá ọ̀tẹ̀ ìjà sílẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni gbogbo wọn ti jọ ń jà láti Canada kí lẹ fẹ́ nígbà tẹ òpin ibi tẹ́ ń fẹ́ láyé ẹ ti débẹ̀ òpin ibi tẹ́ ń fẹ́ láyé kí lẹ tún fẹ́ jẹ kí lẹ tún fẹ́ dà àpèrè yẹn bẹ́ẹ̀ bá ṣe ṣe rere tẹ́ ẹ bá gbébẹ̀ ṣe inú ó dìtàn tí wọ́n kọ nípa tẹ̀yìn mo fi ẹ̀mí mi búra mo fi àpèrè Aláàfin mo fi búra ká ní bàbá wa ikú bàbá ìyá Adéyẹmí Aláàfin wọn ò bá tí ì kú dèní tí wọ́n tún lọ́dún kan méjì sí kó tó di pé wọ́n kú ni bàbá ó declare ara wọn pé oníṣẹ̀ṣe làwọn pàwọn ò kírun mọ́ ẹ lọ rè dúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹ parí ẹ̀ sílé Ifá Ṣàngó nìyí o tí wọ́n bá ní Aláàfin ò ní bí ni ká máa tán wá ọlọ́ọ̀lọ́lá kiri nígbà Aláàfin ti bí tẹ́ ti wá dépò ìrìnàjò nkí alẹ́ tó ń wá ká ọlọ́ọ̀lọ́lá lẹ̀ tó ń wá ká o wọ́n ti tilẹ̀kùn Mẹ́kà o ààbò ẹ̀kọ́ ní bẹ lórí ẹni tó bá sọ̀rọ̀ pé mọ́sáàsì àkọ́kọ́ pé Ṣàngó lọ́kọ́ nílùú Ọ̀yọ́ ààbò ẹ̀kọ́ ní bẹ lórí ẹni bẹ́ẹ̀ kì í sọmọ kóòtù òjìrì ẹ má jẹ́ wọ́n dọ́tẹ̀ sílẹ̀ láàrin yín ògèdè gbogbo wọn lárí tẹni màá wí tí wọ́n fi àpáàdì bìrìkìtì wọ́n sì fi bo tiẹ̀ mọ́lẹ̀ wọn kálukú wà ń jáde wọ́n ń yọnu sọ Aláàfin Ọ̀yọ́ òun ló lórí aládé adé ètè wo ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwa Ọ̀yọ́ rèé ǹjẹ́ ọ̀ranyàn tá a lọ́jọba àkọ́kọ́ nílùú Ọ̀yọ́ yìí sófìrà rẹ̀ jẹ ni sóun ló déra rẹ̀ ládé sóun ló múra ẹ̀wọ̀ pọ̀ bí ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí lọ́jọ́ tí ọ̀ranyàn jẹ inú ti sọ pé ẹ̀yin fẹ́ kọ̀ọ̀kan yín àwọn òyìnbó ni wọ́n bà nǹkan jẹ́ èyí tó fi wá yẹ ká jókòó kí àwọn tí wọ́n jẹ́ òpìtàn kí wọ́n jókòó àwọn babaláwo kí wọ́n jókòó káwa máa kífá láti máa fi yọ nínú tàn ẹ́ jáde ká gbé tàn ìrìn àjò kalẹ̀ torí wọ́n ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtò gbé dání tó lérò pé tàn ní irọ́ ni onípópó ọmọ ọ̀ranyàn ni ọmọ ọ̀ranyàn tèwo ọmọ Odùduwà tèwo onípópó tẹ̀ ń sọ̀rọ̀ ọmọ Ọbàtálá ni onísàbíàbí kò tiẹ̀ wá tán mọ́ Oòduà tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lù èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìrìn àjò kan àpèrè Ọọ̀ni tó jẹ́ pé olú ni tó létà di Ọọ̀ni ó létà di ni o ẹ mọ iye ọba tó ti jẹ tó jẹ́ pé olú ni wọ́n sẹ́mi lọ́mọ tó yàn o tó pójú owó o ọmọlúàbí ṣebí ni gbogbo apáta là ń kílèmù lẹ́nì là ń sọ pé ajé àbí. àpèrè Ọọ̀ni mo ti sọ rí mo ní Ọọ̀ni kì í sọba òrìṣà ni àpèrè yẹn
orí ìtẹ́ yẹn Ọbàtálá ló ní. Bó ṣe wá jọ́ Ọbàtálá, Ọ̀rúnmìlà ti pín, ìtàn ti pín. Wọ́n ní kábíyèsí aláṣẹ, igbákejì kíni, igbákejì òrìṣà. A jẹ́ pé bí ọba bá di Ọ̀yọ́ mú, tó bá jẹ́ pé Ọ̀yọ́ ńlọba jó lórí ọba, Ọọ̀ni ni ó fi jẹ. Àwa ń pìtàn, àwa ń dorí ìtàn kodò, là ń sọ pé alágbára ni. Ó wá láti Ifẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n ọmọ ní ń bẹ ńlé, ẹ̀gbọ́n ní ń bẹ níkẹ́. Sọ nìkan wá lọ́mọ tó dá Olódùduwà yẹn bí? Àgbẹ̀ onìkan ló lágbára. Kó ní kálukú náà wá máa jàgbà, ká máa fàgbà yín lágbà yẹn, ká fi máa jàgbà láàrin ara wa pé lágbájá mo jù ọ́ lọ. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin alágbàdé. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nílẹ̀ Kóòtù Òjìrè níbi tá a bá dé yìí, kí ló dé tọ́jẹ́ pé àti ẹ̀ láfojúsùn? Ìtànsí yẹn kí la fẹ́ gbà mẹ́? Ẹ sì jẹ́ sọ kíní kan fún yín. Ète ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn, ète àwọn mùsùlùmí ni. Ète ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn, ète àwọn ará abíni, torí pé wọn ò fẹ́ káàrin wọn gún. Wọ́n mọ̀ pé táàrin wọn bá gún, omi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ẹ kíyèsí o, bá a bá kíyèsí, tá a bá ń bá a lọ bẹ́ẹ̀, tá a ń fà á já lọ bẹ́ẹ̀, tá a ń sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀, tá à ń sọ pé ẹ̀yin kinní kan, ẹ̀yin ọmọ ọ̀sán, ìní kókó báyìí, tá à ń sọ bẹ́ẹ̀ sọ́ba aládé, táàrin wọn ògún. Àwọn tí ọ̀rọ̀ yẹnu wọn, wọ́n wà ráàyè láti súgbà ká ọba wa ń lágbájá. Ṣé rí i pé inú ẹni tó fẹ́ràn yín làwọn àwa? Ẹ̀yin oníṣẹ̀ṣe Ọ̀yọ́, oníṣẹ̀ṣe àgbáyé, gbá kíyèsí ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ yín ni. Aláàfin Ọ̀yọ́ ti dórí ìtẹ́ bàbá ẹ̀. Àwọn àjọ kan wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ti ń súgbà ká ẹ̀, wọ́n ti ń ṣe ń tágbára wọn ká. Àwọn mùsùlùmí ò dákẹ́, oníkálukú ń sọ gbogbo ohun tí wọ́n lè fi súnmọ́ ba. Ẹ̀yin tẹ́ ẹ jó níṣẹ̀ṣe, kí làwa ń sọ? Kí làwa ń wí? Tí a bá múra, tí ayé bá fi lè sọ fún apẹ́sẹ́ bí ń tẹ́ ẹlẹ́ẹ̀ fífá mú, iná ní í ṣe báyìí. Orí bú ọ̀rọ̀ ni o. Táyé bá fi lè sọ pé ṣe bí ń tẹ́ ẹlẹ́ẹ̀ fífá mú, àbí sẹ́ẹ̀ fífá mú mọ́. Torí pé àwọn ń sọ̀rọ̀ àfífá mú, mọ̀ dákẹ́ ni o. Torí wọn ò tójú mi dáa, wọn ò sí mẹ́ẹ̀, ṣùgbọ́n mo gbà wọ́n gbọ́. Ìjìyàn, ṣùgbọ́n tá a láàfífá mú yẹn kò yẹ kó lálébù, bí ó tiẹ̀ lálébù ká lè bu ọ̀bẹ mọ́ pọ̀. Ẹ wọ ọba Olúwo, ó tiẹ̀ tó dáná kan lánàá àbíjẹta, mọ́tò ìjọba ọlọ́súnná. Mọ́tò ìjọba ó súnná, tí lórí afẹ́fẹ́, èmi ò sọ̀rọ̀ pé inú. Ṣùgbọ́n tọ́mọdé tó bá búròkó tó bá bojú ẹ̀ lóòjọ́ kọ́ lolúwérí ọjà, òòjọ́ kọ́ lolúwérí ọjà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́, àwọn òyìnbó ti bà nǹkan jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tó gbé dání tó lérò pé ìwé ìtàn ni, tó o bá sọ lásọ̀lù tó o bá dẹnu mọ́, àwọn èèyàn ọgbọ̀n sọ pé jókòó ń bẹ̀, nítorí ń sọ ìsọkúsọ ni. Àpèrè ìlú Ọ̀yọ́ ti Ṣàngó ni. Èmi ọ̀lọ́pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, gbogbo wa lọ́yà la padà dọba. Ọ̀pọ̀lọpọ̀ abúlé, ọ̀pọ̀lọpọ̀ ìletò, a ti sọ gbogbo wọn náà dọba, wọ́n ti dọba. Gbọ́ntọ́ yẹ ká kíyèsí àkíyèsí. Gbogbo ITF ti ń bẹ ní Jẹ̀ṣà, pátá kí ló dé tí wọ́n bá kí wọ́n pátá, kíkì wọn wọ́n wá padà darí ẹ̀ padà sí Èkìtì. Kí ni tí ń fà? Láti fẹ́ni tá à ń sọ, kìí ṣe fẹ́ eléyìí o, Ifẹ̀ yìí kọ́ o, Ifẹ̀ lè tọ́kàn ìdílé léyìí o. Òǹdáyé ń bẹ akànlù bẹ́ẹ̀ ń bẹ, bí fẹ́ ṣe wà nìyẹn o. Ifẹ̀ yìí kọ́ o, tẹ́ ń sọ̀rọ̀ Oòduà, tá ń pariwo Oòduà tán. Àìmọye àwọn ènìyàn tó ti jọba kó Oòduà kó tó wá yí kàn án. Kó tó yí kàn án, ẹ jẹ́ ká kíyèsára. Ète àwọn arábí ni kíjà ó ṣẹlẹ̀ láàrin ọba kìíní àti ọba kejì. Ẹ jẹ́ ká gba ìrọ̀rùn, ká gbà láàyè. Ẹ jẹ́ ká gba ìtùnú, ẹ jẹ́ ká gbà láàyè. Ẹ jẹ́ ká gba ìbágbépọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ jẹ́ ká gbà láàyè. Tá a bá ṣera wa lọ́kàn, ìtọ́ jẹ́ ogun tí ń jà wá, tí rọ̀ kẹ̀kẹ́ rẹ̀ tí ò jẹ́ ká sùn, tí ò jẹ́ ká wo, á lè mè ìtọ́kàn nínú ẹ̀ láti gbógun tì, á tù á bà fún wa. Láṣẹ Èdùmàrè, ó ṣẹlẹ̀ àbọ̀rẹ́ làbọ̀ yìí lọ.